ẹ̀yin èèyàn mi ṣe rí fídíò tí àwọn ìkéré ìmọ̀ àpilẹ̀ fún wa o ṣé ó ti yé wa ṣùgbọ́n kí n tó pilẹ̀ fún wa ẹ jẹ́ ká sọ one or two things ṣé ẹ ti rí ara ìdí tá a fi sọ yí pé Yorùbá gbọ́dọ̀ kúrò lára Nàìjíríà rèé for how long la fẹ́ máa ṣe gbogbo lè dà ẹ̀yin àgbẹ̀lẹ̀ máa ní mọ̀kànmọ̀kàn lóye kan oyè tó kan ara òun ń bọ̀ wá kan rẹ̀ dẹ́ ẹ wo ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ẹ wá lọ wo fídíò. Father is in pain. He lost his son at 36 years old. That's why we come out 1.9 million láti gbòkú ẹ̀. Ṣáájú lówó ni. Ojoojúmọ́ lẹ gbowó bẹ́ẹ̀ lẹ gbowó oògùn lẹ gbowó hospital lọ wa. We paid you people in full. He is in the ICU for 15 days. We paid you in full. Over 7 million naira lẹ gbà lọ́wọ́ wa. Ayé yóò ní da. Ó tún wá kú kẹ fún ẹ̀wọ́n ní ká sọ 1.9 million. Ká sọ 1.9 million. You say you shoot us. Ayé ò ní da. Olórí burúkú àsìkò yìí wa. Ẹni ṣe oríire. Oríire ò ní tẹ́ sí i. Yes! You people killed himself. We brought him here from Aisha Hospital. He was talking. But since he came here 15 days, kò lajú kò sọ̀rọ̀. Ara mi kara everything ilẹ̀ mú ẹ̀yọ́ lórí burúkú. Ojoojúmọ́. 500,000 naira. In a day. Yes. Ẹ̀yin wọ́n sọ pé 1.9 million ẹ̀yin ra oògùn. Without telling us, ojoojúmọ́ náà ra oògùn 46,000. Oògùn wọlé tí wọ́n á rà tó fi jẹ́ 1.9 million. Ẹ tó bá rí yẹn wà lóko àjẹyìn lówó ni àjẹyìn lówó. Olórí burúkú ni yẹn àjẹyìn lówó. Àjẹyìn lówó ẹ lọ́kọ́lọ́kọ́ wa ẹ̀fín tírẹ́tì wa. My brother was swollen up since Sunday ẹ̀gbọ́n mi ti wú. A fẹ́ sin òkú Mùsùlùmí ni a fẹ́ sin o. 15 minutes ẹni ká fún wa o. If 15 minutes ẹ bá gbé jáde, iná la máa sọ sí bíbá yìí. Ẹ̀yin náà ti rí nǹkan tí woman yẹn sọ. Ẹ ti gbọ́ nǹkan tó sọ. Ó ní lẹ́yìn ìgbà tó ń gba 10 million naira lọ́wọ́ wọn ní loot níbẹ̀ yẹn. Títí náà ó láwọn máa gbé míìkì wá àwọn máa gbé gbogbo ẹ̀ wá àwọn nọ́ọ̀sì yẹn ló ń mú ó ní sí síbẹ̀ náà ẹ̀gbọ́n àwọn tún kú síbẹ̀ kó tún wá release òkú wọ́n ní kó lọ mú 1.something million wá ṣèbí ẹni tó ń ṣẹ̀ sí ló sọ síta mélòó láwọn tí ò lè sọ̀rọ̀ síta mélòó láwọn tó jẹ́ pé níbo làwọn ti fẹ́ rí owó ẹ̀yà máa jòkú tí wọ́n bá ń dòkun wọn lẹ̀ síbẹ̀ ṣé country nìyẹn tẹ treat èèyàn títí ọ̀pọ̀pọ̀ gba 10 million naira ẹni yẹn ti kú kí ló yẹ kó ṣe bóyá kó ń release òkú ẹ̀ straight ní pé òkú ẹ̀ rè máa gbé nǹkan ẹ̀ lọ wọn máa release ẹ̀ wọ́n ti ní kó lọ máa mú 1.something àbí 1.5 whatever kó lọ máa mú wá ṣé bá ṣe máa jókòó létí gbogbo oríṣiríṣi á máa ṣẹlẹ̀ ní Nàìjíríà tẹ́ẹ̀ ní sọ nǹkan kan má yẹn lòmíì tí nǹkan ò bá tí ì dé bá yín ẹ ní sọ̀rọ̀ àwọn tí nǹkan bá dé bẹ́ẹ̀ máa sọ pé yẹn kíní kan igbá kan àwọ̀ kan ṣùgbọ́n tó bá dé bá ru yín ẹ̀yin náà ẹ̀ nílé ìgbárú ẹ̀ mọ́ra ṣé ẹ máa lè gbá mọ́ra kẹ ẹ ná adúrò owó bẹ́ẹ̀ yẹn kó tún ní kẹ ẹ máa mówó wá pé ẹ fẹ́ gbókù lásán kẹ tún máa mówó wá kéèyàn kú síbẹ̀ kẹ tún lẹ́gbọ́n wọn máa mówó wá diaspora ń bolẹ̀ tìrì tó ti ń ṣerú ẹ̀ adẹnikẹ́ jẹ́ ká lọ ìyá ilẹ̀ yẹn ká máa sọ pé ẹ̀yin náà máa bá ń lẹ̀ tẹ́jọ́ adé wá da Yorùbá nation máa ń wọ ẹlòmíì bàmá ní àánú ẹ̀ ṣe mí ẹ̀yin ò mọ̀ wípé ẹ̀yin tẹ́ ẹ̀ wá lé rí nǹkan kan mélòó ni yín ló rí nǹkan kan ṣé tẹ́ bá ti lo data 100 naira lásán tẹ́ ti sáré wo Facebook tẹ́ ti rẹ́ ìtẹ́ ṣe kíní data ti tán nìyẹn but we that we are in diaspora we see a lot kì í ṣe báwo ni kì í ṣe put Yorùbá yẹn we that we are in diaspora kì í ṣe bámúbámú ni mo yó kì í ṣe pé yẹn èmi nìkan ni kì í ṣe pé yẹn èmi náà ń gbádùn kò kàn mí táwọn èèyàn mi ò bá gbádùn ní Nàìjíríà no ìgbà táwa náà dé diaspora á rí bó ṣe rí 24/7 electricity the road everything the economy the everything the support ìgbà tá a dé rí wọn ni ibì kan náà ló dáa tó yìí tó kí ló kọ́ sí àwọn èèyàn náà àwọn ọmọ Yorùbá lè sọ pé no ẹ jẹ́ káwọn náà dá dúró irú nǹkan tó ń benefit ń bì káwọn náà máa benefit sọ́dọ̀ wa náà táwọn náà bá dá dúró nílùú wa kì í ṣe ọ̀dá nìkan jẹ́ kì í ṣe pé yẹn máa wẹ̀ tí wọ́n máa ṣe bàbá fún àbúrò mi tẹ̀ mọ́ bí mo ṣe fẹ́ pùtù ọ̀rọ̀ yẹn
a kì í ṣe pé àwọn nìkan ló máa diaspora kì í sọ kan máa ṣakọ kan máa no àwa náà rí i pé no àwọn èèyàn wa náà ìlú wa náà lè di báyìí tí a bá gba Yorùbá wa nation tá a bá gba Yorùbá nation àwa náà lè rí báyìí ìlú wa náà lè ní 24/7 electricity tí ò ní stop àwọn ọmọ wa náà lè rí child benefit àwọn disabled náà lè rí owó tó fi máa tọ́jú wọn tí wọ́n ní máa ráre kiri ẹ wo Nàìjíríà àwọn disabled gbogbo ṣe ń tọrọ owó káàkiri ìjọ wo lẹ ti máa rí disabled ní diaspora tó ń tọrọ owó kiri they all paid they pay them wọ́n sanwó fún wọn pé wọ́n ní ọmọ disabled in fact àwọn tó ní ọmọ disabled ló ń gbowó jù nínú ìlú yìí ẹ wo àwọn ọmọ disabled wa ní Nàìjíríà ẹ wo bó ṣe ń ṣe wọ́n dídàkudà ẹ bó ṣe ń sanwó dídàkudà tó kàn ṣeré dáadáa kiri because ẹ bá sọ̀rọ̀ àní tí post kọ́ báyìí ẹ má bọ́n lé lẹ́ sọ ṣé gbàdédé wá ń create awareness pé èyí náà bọ́ta fúnrọ́lì ẹ jáde káwọn náà gbàlú wa ẹ máa ní ẹ máa bọ́n lé ẹ̀yin kan sọ pé ẹ̀tọ́ ní social media money kí how much social media is paying how much Facebook is paying forget about the money àwọn tó bá ń ṣe Facebook they will know that Facebook kò sanwó kankan tó make sense but we choose to tell you guys that ẹ jẹ́ káwọn náà gbalẹ̀ wa ká máa lọ kíyàyé jẹ wá mọ́ ṣèbí fídíò kan mo ṣe rí láìpẹ́ mi ò lè post fídíò yẹn ẹ má bínú nínú Nàìjíríà yìí tí wọ́n sọ pé ṣé bọ́ọ̀lù ni oníbi tẹ́nìkan pé fídíò yẹn tó nínú fídíò yẹn yẹ pé wọ́n sọ pé kò sí flight mẹ́ flight ò lè land síbẹ̀ ó ní ṣebí flight lélẹ̀ níbi tí àwọn China ti kọ́ ilé tó tóbi sí ibẹ̀ tí wọ́n ti ń wá gbogbo resources wá ń bẹ̀ tí wọ́n ń wá sí ó ní life kìíní kan gold kan lọ́nà wà ń bẹ̀ ni bọ́n ṣe ń wà náà ó ṣe ojú ọ̀nà flight síbẹ̀ bọ́n ṣe ń wà ní flight ló ń kó lọ kí ló dé tá à ń jẹ́ kí ẹlẹ́ni máa jèrè ohun tá a ní tàbá wá sọ̀rọ̀ àìsọ̀rọ̀ ẹ máa ní ká máa bọ̀ lé ṣé tẹ́mi rí yẹn ṣẹ́yìn rí ni most àwọn diaspora ló rí àwọn míì tó máa post ẹ máa bring it down a lot of things tó máa post ẹ máa bring it down fún wọn ni but tó máa bring it down ní táwọn bá ti tètè rí àá sọ síta bọ̀ tẹ́ máa ní ẹ̀yìn náà máa bọ̀ ṣé ká máa bọ̀ lé lóko ni ṣé yẹn ní solution ni àbẹ́yìn tẹ̀ wọ́n lékẹ́yìn kó jà fúnra yín ṣé bẹ́ẹ̀ ṣe bọ́tà yín ṣe ń jẹ́yà bó ṣe ń jẹ gbogbo ló tẹ́ yín lọ́rùn ni ẹlòmíì ò rówó oògùn san ẹlòmíì à ní ìṣù torí àti sọ pé mo ti fẹ́ rówó nǹkan kan máa ṣẹlẹ̀ sí á kú sínú ilé àti ní sọ̀rọ̀ ẹ máa ní ẹ máa bọ̀ ń lé ẹ jẹ́ sọ fún yín ṣe bí mi ṣe wà yá mọ́kè o mi ò yó mi ò dẹ̀ tọrọ jẹ bọ́tà mọ́kè ṣùgbọ́n èéfín àwọn ènìyàn mi tí wọ́n jẹ́ ọmọ ojúlówó ọmọ Yorùbá tí wọ́n ṣọ́mú alè ìfẹ́ wọn ló máa ń ṣe àwọn tó fi máa ń sọ̀rọ̀ pé no àwa náà lè dá dúró gẹ́gẹ́ bí country now we cannot just say, kọ́kọ́ máa slave wa just like that. ṣe báwọn country lélẹ̀ kí làwọn fi ṣorí tó fi dá dúró tẹ́ bá rí Belgium àti Germany èdè wọn díẹ̀díẹ̀ ló fi yàtọ̀ ìwọ tó bá fẹ́ jẹ́ ọmọ Yorùbá nation nítòótọ́ tó mọ̀ pé ọmọ Yorùbá gangan yẹn wàá dúró ìwọ tó bá mix pọ̀ tó bá sọ pé ọmọ Yorùbá náà ìwọ ẹ̀yin náà dá dúró lọ́tọ̀ ti yín kò sí nǹkan tó fi ń ṣèyàn náà they are speaking the same language ó kò yàtọ̀ díẹ̀ ló fi yàtọ̀ àwọn tó bá jẹ́ ọmọ Yorùbá gidi àwa náà dá dúró ẹ̀yin tẹ́ bá mix yín papọ̀ ẹ̀yin náà dá dúró ti yín lọ́tọ̀ simple as that ẹ̀ ní jẹ́ Yorùbá ni ẹ fúnra yín lórúkọ mi. ṣebí tẹni tá a rí òun là ń sọ mélòó ní tá a rí ẹ jẹ́ ká dìde ká gbalẹ̀ wà ẹ má jẹ́ kí àwọn ẹ rí pé tẹ bá wo nowadays ẹ rí pé àwọn èèyàn wa wọ́n tẹ bá rí bí gbogbo wọn ṣe ń lọ 10 million kíkọ́ million tó ń lọ fi ń rajà wá láti ṣinkó wọ́n sí Nàìjíríà they are making them more rich. Àwọn mélòó ló make our rich nílùú wa they are still packing our resources packing everything still yet you be telling me that ẹ̀yin náà máa bọ̀ ọ́ is that making sense? It don't make sense my brother. ẹ jẹ́ ṣe fìlà mi díẹ̀.
Kò make sense rárá. The governor doing their own, the president doing their own, the pastor, whatever the imam, they are doing their own. But àwọn ní pé okay, ẹ jẹ́ ká gbalẹ̀ wa káwa tiẹ̀ dá dúró. Tá a bá dá dúró, àwọn náà máa manage resources wa now. Ẹ jẹ́ n sọ kan fún yín, ṣé rí tí ọmọ Yorùbá bá dá dúró lénìí? Ṣé rí àwọn aláwọ̀ funfun yìí? Wọ́n á máa ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ fún wa ni. Gbà bẹ́ẹ̀. Because ibi tí resources, okay, ẹ̀yin náà wò láti ìjọ tí wọ́n ti ń wá resources wa, tí àwọn ará bí ti ń wá resources wa látọ̀dọ̀ ṣó ti tán rí. Ẹ jẹ́ ká yẹra wa ní brain now. Láti ìjọ tó ti ń wá resources ní láti ìgbà tí Nàìjíríà tó ti dá Nàìjíríà lẹ̀ tó ti gba láti 1960 àbí 1990 whatever tó bá hùn kẹ́ pé. Tí wọ́n ti ń wá gold wa everything that we have. Ṣó tán rí? Ẹ sọ̀rọ̀ náà. Ẹ̀yin náà nípa tìgbà tó ti ń wá gbogbo kò sí nǹkan kan tó tán rí. We still have a lot of gold, a lot of resources in our country. Tó jẹ́ pé tá a bá gbalẹ̀ wa tán, we will do the investigation. Then gbogbo àwọn kan yẹn, we bring it out, we sell it to make our own country good. Àwọn mẹ́ta jẹ́ pé epo nìkan ló ní, see how their countries look like. Àwa tá a ní epo, a ní oil, a ní gas, kí ni mo tún fẹ́ sọ? A ní gold, a ní white gold, a ní whatever, a ní gbogbo nǹkan tó fi ń ṣe gbogbo nǹkan la ní. Kí ni mo fẹ́, mélòó mo fẹ́ kà? Ẹlẹ́ran wa wá ń jẹ egun, aláṣọ wa wá ń wọ àkísà. The next thing you will say is ẹ máa bọ̀ nílé. Is that what you are talking about? We are not talking about ẹ máa bọ̀ nílé now. We are talking about how you guys are going, how you guys are going to make it in that country. Then at the time, okay, there's only one way that you guys can make it in that country is we should pay. We should separate ká kúrò máa bá tiẹ̀ lọ. Ti yọdún tó ti ń wá gbogbo nǹkan wa kò máa tán. Wọ́n wá láti 1960 till now 2025. How many years to this time? I mean, how many years láti ìgbà yẹn títí di ìsìn ẹ̀ka? Resources wọn ò tán rí. Fún àwọn pé àwọn ará bíi tí resources wọn ò tán rí láti yọ ọdún yìí. Oríṣiríṣi ojoojúmọ́ lọ́ fi ń gbé lọ́ fi ń find out àwọn another resources jáde. Ojoojúmọ́ lọ́ fi ń find out àwọn ohun ìní, àwọn àlùmọ́nì tá a tún ní, ojoojúmọ́ lọ́ find out oríṣiríṣi jáde. Still no. No matter find out ẹ̀ jáde báyìí, táwọn gọ́ọ̀mẹ̀ntì bá ti mọ̀, wọ́n á tún tà fáwọn people. A ní àwọn èèyàn tó wà intelligent, a ní àwọn èèyàn tó wà báwọn ṣe fẹ́ sọ òyìnbó yẹn tó jẹ́ pé they can use it and do something in that country. But no. Wọ́n máa wọ gbogbo ẹ̀ kán tà ní gbogbo ẹ̀. Kówó ṣáà ti dọ́dọ̀ wọn. See how the countries look like now. Àwa ní ká pín. Ẹni pé mo tẹnu ẹ máa bọ̀ ní wo àánú yìí ṣe mí. Ẹ máa fara wí àwa. Èmi ń sọ kíní kan pé àníṣe kí gbogbo rògbòdìyàn Nàìjíríà kó tó kún àwa, á ti páyín ẹ̀yìn kó tó kún àwa. Àdẹ̀wà ń sọ ẹ máa wò pé bóyá kíní kan torí social media money torí no. Torí pé a nífẹ̀ẹ́ àwọn ènìyàn wa ló jẹ́ ká máa ṣe gbogbo nǹkan tá à ń ṣe. Ṣiṣẹ́ tí mo ṣe ò tó mi ni. Iṣẹ́ tí mo ṣe tó mi ni. Iṣẹ́ tó kọ́ mi ṣe ó tó wá láti jẹ, ó tó wá láti live. But we say no. Àwọn èèyàn wa náà wà lé. No, àwọn ọmọ Yorùbá tí ó ń ta nífẹ̀ẹ́ tó kọ̀ tara tó jójú lọ́wọ́ ọmọ Yorùbá, wọ́n wà lé, wọ́n suffer. Okay, ẹ jẹ́ máa ṣe nǹkan bẹ́ẹ̀ láti máa fi create awareness, but still ẹ máa bọ̀ lé ni. Àfi sùúrù ẹni tó dé bá ẹni tó kàn ló mọ̀ o. Wò ẹ jẹ́ sọ̀rọ̀ kan fún yín. Mọ̀kànmọ̀kàn lóye kàn o. Oyè tó kan ara wò ó ń bá wọn kan rẹ̀ dẹ wò àánú ẹ̀ ṣe mi tó bá kàn ẹ́ báwo ló ṣe can you bear it? Ẹ wọ àwọn tí nǹkan kan kọ́ tún gbòkú ló ti di wàhálà. Wọ́n ti ná gbogbo last card wọn. Tó bá jẹ́ pé wọ́n ní owó láti fi gbé òkú yẹn ni wọn ò ní pariwo síta. Torí pé wọ́n mọ̀ pé kò sí kọ́bọ̀ lẹ́mọ̀ wọ́n ti ní kọ́ lọ́mọ 1.something million wá láti fi gbé òkú wọn. Ṣé bẹ́ẹ̀ la fẹ́ jókòó sí? Ṣé wọ́n Nàìjíríà nìyẹn? Ṣé country nìyẹn?
àlè ti sọ fún yín tipẹ́ pé ṣé rí ìjọba Nàìjíríà Ọlọ́run ti fàyà tipẹ́tipẹ́ we cannot just sit down that is why we cannot just sit down and be watching everything just be going like that. That is why tàbí sọ fún yín pé kò sí kankan tó lè work nílùú yẹn except kálukú bá pín. Ẹwà àtìgbà táwọn ọmọ Yíbò ti ń ṣe mo máa tẹnu wọn ṣé wọ́n dá wọn lò ẹ̀rùgbà táwa gbé tiwa dìde wọn jẹ́ ká sinmi because wọ́n mọ̀ pé resources ta níṣẹ́ ìrandíran wọn ò lè tó ṣe mọ́ láíláí ní ọmọ Yorùbá. Ẹ jẹ́ ká jí, ẹ jẹ́ ká wake up o, ẹ jẹ́ ká wake up tó bá ti pe rally ká ìdíje ẹ má ní ẹ̀yin náà máa bọ̀ ń lé ṣé mi mò ń jẹ̀yà nàbẹ́yìn tẹ̀ wọ́n nílẹ̀ ń jẹ̀yà. A lot of people call for help. They call for help. Ìtagbára wa bá ká we do it. We do it. But mélòó ṣé yẹ help ni? Kò help now because they will still come back. Kò help. Nǹkan tó lè help náà ni pé kí kálukú máa lọ́n lọ ẹ̀. Simple as that. Thank you.